tó ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi mú kí yín káàbọ̀ sórí ìkànnì Omidan Àjọkẹ́ Adé TV. Ọlápẹ́jú lèmi jẹ́ Láìwọlá ló kọ bàbá tó bí lọ́mọ Àjọkẹ́ rèé ẹ̀wọ̀ ọmọ ìyá tísà lóní pápá àpá. Ó ní ọ̀rọ̀ kan eléyìí tó ń jà rìnrìn káàkiri gbogbo orí ayélujára láòkú tí a wà yìí láàrin kódà nílẹ̀ òní láti àná àti ilẹ̀ òní tó mọ́. Mo fẹ́ lè sọ pé gbogbo ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa eléyìí tó jáde lóòrọ̀ tòní ló gbé ìròyìn ọ̀hún. Wọ́n sì gbé ìròyìn ọ̀hún bíi méjì bíi mẹ́ta lọ́kọ̀ọ̀kan wọ́n ń gbé. Òun náà ló ní í ṣe pẹ̀lú ìdí tí mo fi wá sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé ẹ ti mọ̀ pé nǹkan tó bá ti kan àwọn ọmọ kóòtù òjíire, àwọn ọmọ adúláwọ̀, òun náà lèmi máa ń pẹ̀ kẹ́lù. Ìdí tá a fi wá sọ̀rọ̀ lórí rẹ̀ ni wípé ohun tó kan àwọn ọba wa ni. Òun náà sì ni ohun tó ní í ṣe pẹ̀lú ìròyìn kan tó ń fẹ́ lẹ́lẹ́ káàkiri lórí tó ní í ṣe pẹ̀lú à ń fi ní jẹ alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba. Tẹ́ ẹ bá gbàgbé ohun tó ní ṣe pẹ̀lú jíjẹ alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba lórí ọba àná eléyìí tó papòdà Láìwọlá Àtàndá kábíyèsí forí adé. Ẹ mọ̀ wípé kò sí ohun tó ní ṣe pẹ̀lú pé wọ́n pín ká láàrin àwọn tó ń jẹ́ olórí ọba ní ìpínlẹ̀ náà, tó sì jẹ́ pé orí Aláàfin Ọ̀yọ́ nìkan ọba Láìwọlá náà ni kinní ọ̀hún ló wà títí dìgbà tí ó fi papòdà, tí bàbá fi papòdà. Láòkò tí a wà yìí ẹni tí í ṣe gómìnà ní ìlú Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé láti bí nǹkan bí ọdún tó lọ òun náà ni wọ́n ti ń yànnàná, ni wọ́n ti ń gbé lọ sílé ìgbìmọ̀ asòfin náà ti ń pòlọpò bọ̀, tó ṣe pé láòkò tí a wà yìí ní àná òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi òǹtẹ̀ lu Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Ládọjà gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní àkókò tá a wà yìí. Bákan náà gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe tẹ̀síwájú, wọ́n ní ohun tó ní ṣe pẹ̀lú jíjẹ alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba òun náà ló jẹ́ wípé wọ́n mọ̀ jẹ́ láàrin àwọn olórí ọba mẹ́tẹ̀ẹ̀ta, ọba aládé mẹ́tẹ̀ẹ̀ta lè ti ń bẹ ìyún Aláàfin ti ìlú Ọ̀yọ́, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pẹ̀lú Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́, tó ṣe pé ọdún méjì tẹ́ ká sọ pé bólúbàdàn ṣe bọ́sẹ̀ fọlúbàdàn tó fi jẹ́ yìí Olúbàdàn ó lọ́dún méjì. Tó bá tó ti yá, tó bá tó kẹlòmíì, bóyá Ṣọ̀ún ní ó kàn ní, bóyá Aláàfin tìlú Ọ̀yọ́ ni òun náà tó lọ́dún méjì. Tó bá tó padà yá Aláàfin tìlú Ọ̀yọ́ náà òun náà tó lọ́dún méjì. Wọ́n wá ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ pé ìdí tí àwọn fi gbé ìgbésẹ̀ yìí òun náà láti mú kí ìmúgbòòrò ìtẹ̀síwájú kó dé bá ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba àti ohun tó ní ṣe pẹ̀lú oyè jíjẹ pé kó mọ́ wà ní ojú kan. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí ìròyìn tí ó jáde láti inú ààfin nílùú Ọ̀yọ́, wọ́n ní gẹ́gẹ́ bí nǹkan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ léde, àwọn ń jẹ́ kó di mímọ̀ pé Aláàfin ti Ọ̀yọ́ pé wọ́n máa ń pa gbogbo kinní yìí, àmọ́ nígbà tí ìròyìn ọmọ jáde láti ààfin láti ọ̀dọ̀ ẹni tí í ṣe adarí lẹ́ka ìròyìn àti ọ̀rọ̀ tó kan àwọn aráàlú ní ààfin, ìyẹn ó jẹ́ kó di mímọ̀ wípé kò sí nǹkan kan tó jọ mọ́ pé bóyá àjọsọ kan àbí wọ́n ti jọ sọ àsọyé kan àbí nǹkan kan àbí pàdé kan ti wáyé tẹ́lẹ̀ láàrin Aláàfin ti ìlú Ọ̀yọ́, gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti àwọn míì pé wọn jọ jókòó sọ. Kódà gan ìfinijẹ tó wáyé yìí ìyẹn nílùú Ìbàdàn olóòlù ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wáyé, olórí ọba aládé kan tó jẹ́ lára àwọn ọba tí wọ́n ní wọ́n mọ̀ pé kinní láàrin ara wọn tá a mọ̀ sí Aláàfin ti ìlú Ọ̀yọ́ kò sí ńbẹ̀ lásìkò tí gbogbo kinní yìí tí ìfìjẹ yìí tó fi wáyé. Òun náà ló wá ti bẹ̀rẹ̀ sí ní di tọ́rọ́ fọ́kálẹ̀. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé níbi ọjọ́ mélòó ńlẹ̀ yìí òun náà ní fọ́nrán àkálẹ̀ kan ló ń jà rìn káàkiri orí ayélujára wípé Aláàfin ìlú Ọ̀yọ́ ó ń gbìyànjú láti kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nígbà tó nawọ́ sí bàbá ò gba ọwọ́. Táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ló ní ẹ mọ̀ pé ọ̀rọ̀ òkùnrin tí ò bá lé yóò dín, bó ti jẹ́ pé bóyá ìdí mi wà tí ìṣẹ̀lẹ̀ ń fi ṣẹlẹ̀ tí wọn ò sì tí ì bọ́ ta ló ní pàtó láti wá yànnàná rẹ̀. Àmọ́ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri orí ayélujára, oríṣiríṣi awuyewuye la ti ń gbọ́ káàkiri. Láòkò tí a wà yìí tẹ́lẹ̀ yìí náà tún wá sí bẹ́ẹ̀ tó ṣe bí à ń wáyé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tẹ́ ẹ jẹ́ tẹ́yìn sì mú un tó rọ̀ mọ́ eléyìí. Kí ni ojú ìwòye tiyín? Ẹ fi ojú ìwòye tiyín àti pé bó o lẹ ṣe rò pé ó yẹ kó tọ́ ìjẹ́ ìgbésẹ̀ bóyá ẹ ti ẹ̀ mọ̀dí tí Aláàfin ò fi lọ ọbẹ̀ ní àbẹ́ ẹ ti ẹ̀ mọ̀dí ǹjẹ́ bí Aláàfin ò ṣe lọ ọbẹ̀ yẹn tí ìfijẹun sì tún wáyé sótọ̀nà gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire. Mo mọ̀ pé ọlọ́gbọ́n lẹ́yìn tí mò ń bá sọ̀rọ̀ ẹ sì ní òye kọjá àlà, ẹ fi èròǹgbà tiyín ẹ fi sínú àpò ìfinkanránṣẹ́ eléyìí tó wà ńbẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ má gbàgbé láti ṣe bẹ́ẹ̀ láti pín fọ́nrán yìí ẹ jẹ́ ó tabalé kó tabako nítorí bá mi nǹkan nítorí kí àwa tá a jẹ́ ọmọ Yorùbá àtàtà ká fi láǹfààní láti kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ni. Ọlápẹ́jú lèmi jẹ́ Láìwọlá ló kọ bàbá tó bí lọ́mọ Alájọkẹ́ rèé ẹ̀wọ̀ ọmọ ìyá tísà.